àwọn kan máa ń sọ wọ́n máa ń pè kan wọ́n ní orí là bá bọ ká fòòṣà sílẹ̀. Irọ́ o, òwe yẹn ò lọ bẹ́ẹ̀ yẹn. Orí là bá bọ ká sì tún bọ òrìṣà, nítorí pé orí fúnra rẹ̀ òòṣà kún ni. Tí ó bá wá sọ pé orí là bá bọ ká fòòṣà sílẹ̀, torí náà dẹ̀ jẹ́ òòṣà, jẹ́ pé ó ti contradict ara wọn. Nítorí ìdí èyí, orí là bá bọ ká sì tún bọ òrìṣà. Èèwọ̀ ni ò ń jẹ́ kí Ògùn jẹ, orí ó dẹ̀ ń mú Ògùn jẹ. Nítorí tí èèwọ̀ tó bá tako ìṣẹ̀dá èèyàn tó bá ti wà ní Ògùn, àbájọ tó fẹ́ ṣe. Ògùn yóò tiẹ̀ ní jẹ́ ni, ìyẹn lè ṣe máa rí tí wọ́n á ní ẹnìkan lògùn kan, ó ṣáájú kan, ó gbòdì lára ẹ̀ nítorí pé ìwọ̀ ẹ̀. Ẹlòmíì lè kó ṣáájú mi kó má ṣiṣẹ́ fún un, ó ti tako ìṣẹ̀dá ẹ̀. Nínú àkọsẹ̀jáyé ló ti máa mọ ìlànà tó fẹ́ lò di ìgbà tó máa tẹfá. Tó bá wá tẹfá, inú ifá títẹ̀ yẹn ló ti máa mọ èèwọ̀ tó gbọdọ̀ jẹ, tó gbọdọ̀ ṣe, tó gbọdọ̀ mu. Tí ò bá ìṣẹ̀dá ẹ̀, tí ò bá ẹlẹ́dàá ẹ̀, tí ò bá orí ẹ̀, tí ò bá ìpín ẹ̀, tí ò bá àyànmọ́ ẹ̀. Ìgbà lọ́pọ̀lọpọ̀ máa parọ́ mọ́ ṣúwàjẹ́ tí ò ní mọ̀ ìpín fún rẹ̀ ló ti fọwọ́ ara ẹ̀ ba ìṣẹ̀dá rẹ̀ àyànmọ́ ẹ̀jẹ̀. Ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àtúkẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àtúkẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyì Babátúndé tí mo jẹ́ àràbà tilé toko ìlú Ọ̀tà, Àwórì Kingdom. Bákan náà ni mo jẹ́ the General Secretary for International Council for Ifá Religion. Èmi náà ni publisher Ancestral Pride Magazine. Èmi náà ni olùdásílẹ̀ Ancestral Institute of Cultural Studies tá a ti ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ àṣà ìṣe Yorùbá. Mo jẹ́ CEO of Pride Hotel and Suites, ibi tí a gbé kalẹ̀ sí ìlú Ọ̀tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àtúkẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Orí àpèré àrùwà má sọ, amúniwáyé má di gbàgbé, àtètè níran àtètè gbéni jù. Àkọ́kọ́, mo fẹ́ jẹ́ kí àwọn kankan yé wa ká tó lọ nípa orí, nítorí kò sí nǹkan tí ó sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn kan máa ń sọ, wọ́n máa ń pè kan wọ́n ní orí là bá bọ ká fòòṣà sílẹ̀. Irọ́ o, òwe yẹn ò lọ bẹ́ẹ̀ yẹn o. Orí là bá bọ ká sì tún bọ òrìṣà, nítorí pé orí fúnra rẹ̀ òòṣà kún ni. Tí ó bá wá sọ pé orí là bá bọ ká fòòṣà sílẹ̀, torí náà dẹ̀ jẹ́ òòṣà, jẹ́ pé ó ti contradict ara wọn. So nítorí ìdí èyí, orí là bá bọ ká sì tún bọ òrìṣà, nítorí pé orí ló dá lára, orí ló dá àjèrò, orí ló dá ọ̀ràngún ilé ìlà, orí ló dá ládéládé, orí ló dá lóyè lóyè, orí ló dá lọ́balọ́ba, orí ló dá ọ̀tọ̀ọ̀tọ̀ kìlú. Gbogbo nǹkan tí yàrá bá dẹ̀ jẹ́ láyè lọ́wọ́ orí ẹ̀ ni. Màá fẹ́ ká lọ sínú odù Ifá kan tí a lè fi ṣe kí là ń pè, nítorí tá a bá ń sọ̀rọ̀ nípa orí, a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ìpín tí àwọn olóyìnbó ń pè ní destiny àbí àyànmọ́. Nítorí pé orí kọ̀ọ̀kan tó ń bọ̀ látòde ọ̀run, ó ti ní àyànmọ́ tiẹ̀, ó ti ní ìpín tiẹ̀. So màá fi odù méjì màá fi yànnàná àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. Ṣùgbọ́n àkọ́kọ́, gbogbo nǹkan tí oníkálùkù wọ́dà láyè kó mọ̀ pé lọ́wọ́ orí ẹ̀ ni. Orí ò dẹ̀ ṣe máa dìtẹ̀, nítorí pé orí Táyé ìṣẹ̀dá ẹ̀ ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Nítorí ẹ̀, débi ájò tá à ń ṣe gan, o lè ṣe fún Táyé kó ṣe fún Kẹ́hìndé kó má jẹ lára ẹ̀. Nítorí pé èèwọ̀ Táyé ó yàtọ̀ sí kíni, ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Èèwọ̀ ni ò ń jẹ́ kí Ògùn jẹ, orí ló dẹ̀ ń mú Ògùn jẹ. Nítorí tí èèwọ̀ tó bá tako ìṣẹ̀dá èèyàn tó bá ti wà ní Ògùn, àbájọ tó fẹ́ ṣe, ó ṣeé ṣe kí Ògùn yóò tiẹ̀ ní jẹ́ ni. Ìyẹn lè ṣe máa rí tí wọ́n á ní ògùn kan, ẹnìkan lògùn kan, ó ṣáájú kan, ó gbòdì lára ẹ̀ nítorí pé ìwọ̀ ẹ̀. Ẹlòmíì lè kó ṣáájú mi, kájọ yẹn kàn máa wò bọ̀ kó má ṣiṣẹ́ fún un. Ó ti tako ìṣẹ̀dá ẹ̀, ó ti tako bóyá ẹni tó jẹ́ pé nítorí àti máa sọ pé Ifá lọ ṣe Ifá lọ rà, ó dáa kíyàn tẹfá kó tó lè ṣohun gbogbo. Ìbéèrè tó máa wáyé pé sórí ìgbà ṣé gbogbo èèyàn ló gbúdọ̀ tẹfá ni? Bẹ́ẹ̀ ni, gbogbo ìṣẹ̀dá tá a bá bí ló gbúdọ̀ ṣe kíni, ló gbúdọ̀ tẹfá.
nítorí gbogbo ìṣẹ̀dá tá a bá bí ló gbọ́dọ̀ máa àkọsẹ̀jáyé ẹ̀ tó bá délé ayé. Ayé ló da ayé ọ̀làjú tẹ́lòmíì ò ń dá àkọsẹ̀jáyé mọ́, nítorí inú àkọsẹ̀jáyé ló ti máa mọ ìlànà tó fẹ́ lò di ìgbà tó máa tẹfá. Tó bá wá tẹfá, inú ifá títẹ̀ yẹn ló ti máa mọ èèwọ̀ tó gbọ́dọ̀ jẹ, tó gbọ́dọ̀ ṣe, tó gbọ́dọ̀ mu, tí ò bá ìṣẹ̀dá ẹ̀, tí ò bá ẹlẹ́dàá ẹ̀, tí ò bá orí ẹ̀, tí ò bá ìpín ẹ̀, tí ò bá àyànmọ́ ẹ̀ mu. Gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ máa parọ́ mọ́ṣú àjẹ́ tí ò ní mọ̀ pé fún rẹ̀ ló ti fọwọ́ ara ẹ̀ ba ìṣẹ̀dá rẹ̀ àyànmọ́ ẹ̀ jẹ́. So ẹ jẹ́ ká kúrò lórí yẹn, ibẹ̀ kọ́ ni a fẹ́ lọ. À ń sọ̀rọ̀ nípa orí. Ẹ jẹ́ ká wo ifá kan nínú odù Ifá ìdí ọ̀wọ́nrín, ìdí àárín. Ẹ jẹ́ ká gbọ́ bí ifá náà ṣe sọ. Ifá ní arúgbó ẹrú kọ̀fẹ́, ó tòṣì ọba ò sí gbà, ìwọ̀fọ̀ ò dàgbà títí kó polówó ẹ̀ ránṣẹ́. Bàbá aláwo arínjá bá rín, ìyẹn tí kọ̀lé ọ̀run bọ̀ wáyé, wọ́n ní kára ń lẹ̀ ẹ̀kọ́ ni tó máa ṣe. Àárín tí ifá ń sọ yìí nígbà ìwáṣẹ̀, Olódùmarè pé gbogbo wọn lójú ọ̀run pé gbogbo yín ẹ wá lọlé ayé o, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ máa ní láti ṣiṣẹ́ kẹ́ tó lọlé ayé. Olódùmarè wá fún wọn láàró. Àró tó Olódùmarè fún wọn ni pé ó ní kóníkálùkù gbẹ́ kòtò, pé ìwọ òun ò sọ pé ká máa gbẹ́ dé o, kóníkálùkù kọ̀ jẹ́ gbẹ́ kòtò. Èyí tó oníkálùkù bá ti gbẹ́ kó ṣe kí ni, kó máa lọ sí ilé ayé, ṣùgbọ́n oníkálùkù gbọ́dọ̀ gbẹ́ kòtò kó tó ṣe kí ni, kó tó lọ sí ilé ayé. Àárín débẹ̀, ó bẹ̀rẹ̀ sí gbẹ́ kòtò tiẹ̀. Ẹnì kíní, ẹnì kejì, ẹnì kẹta, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá gbẹ́ 1 feet á kúrò bẹ́ẹ̀, á bọ́ sí wá sóde ìsàlàyé. Ẹlòmíì tó bá gbẹ́ 2 feet á kúrò bẹ́ẹ̀. Ẹlòmíì lè gbẹ́ kékeré á kúrò bẹ́ẹ̀. Ṣùgbọ́n àárín bẹ̀rẹ̀ sí gbẹ́ tiẹ̀, ó bẹ̀rẹ̀ sí gbẹ́ tiẹ̀, ó bẹ̀rẹ̀ sí gbẹ́ tiẹ̀ títí tó fi gbẹ́ jù. Ṣùgbọ́n kò mọ ohun tí Olódùmarè tó fẹ́ fàyọ àti tó fẹ́ fi kòtò tí ó ń gbẹ́ ṣe. So ká má dènà lẹ́ẹ̀pa ifá ń gbé, ifá jẹ́ kó yé wa pé àárín wá gbẹ́ kòtò yìí gan, ló bá àwọn yòókù ti gbẹ́ tiwọn, oníkálùkù ẹni tó máa gbẹ́ ṣúkẹ́ṣúkẹ́ ti gbẹ́. Ó dàbí ilé ayé tàwa yìí náà ni, tó bá fún àwọn ọmọ níṣẹ́, àwọn ọmọ tá à ń gbé, oníkálùkù ló ní akíkanjú ju ara wọn lọ. Tó bá fẹ́ lómi bóyá ẹ lọ gbẹ́, ẹ lọ ṣe kí ni, oníkálùkù bá ṣe kẹ́jẹ́ ẹ lómi àlọ́. So àárín wá bẹ̀rẹ̀ sí gbẹ́ tiẹ̀ tí tó ó jìn. Ìgbà tó dùdú máa yọjú sí àgbàlá, ó rí pé bí ìwọ ṣì wà ní oṣù gbẹ́ kòtò yìí, ó yá máa lọ. So òun náà bọ́ sóde ìsàlẹ̀ láì mọ̀ pé kòtò tó ní kálùkù gbẹ́, kòtò òfo ni. Èyí tó túmọ̀ sí pé ìwọ tó bá délé ayé, iṣẹ́ tó bá kọ́kọ́ ṣe, wàá máa ṣòfò láti fi dí kòtò òfo tó gbẹ́ sí ọ̀run. Èyí tó túmọ̀ pé there won't be gain in whatever you are doing at that time. Nítorí ẹ̀ lẹ máa wò pé what is the reason behind it pé ẹlòmíà wà ní ọ́fíìsì, báyìí ló kàn mú tó ń kọ̀wé, and is any more than ẹni tó ń ṣe kí ni, tó ń gbé nǹkan tó ń gbà lọ. So ìní yẹn ó wà logical, it has to do with destiny, àyànmọ́ oníkálùkù ni. Ṣé wá rí àwọn tó gbẹ́ kòtò kékeré yẹn tó bá ti ṣe ìwọ̀nba òfo, kòtò yẹn tó ti ṣe ìwọ̀nba òfo yẹn, tó ń ṣiṣẹ́ wọn lówó ẹ̀, kòtò wọn ń dí lóde ọ̀run. Tí kòtò òfo yẹn bá ti dí, wọ́n bẹ̀rẹ̀ sí ṣàṣe ìyọrí. A wá lọ sórí ọ̀rọ̀ àárín gangan. Kí ni àárín tó wá gbẹ́ kòtò tó jìn, ó wá bẹ̀rẹ̀ sí ṣe kòtò òfo ẹ̀ ò ṣe kí ni, òkun. A ṣe bíríkìlà lẹ́yìn, a ṣe mẹkáníìkì lọ́la, àbíṣẹ́ ṣàpò ni o, yá bá kẹ́rù lọ́tùnla. Bó ṣe ń ṣe, ó ń ṣiṣẹ́ bí alákíkanjú òmìrán tó ń ṣe gbogbo ẹ̀. That is why you see in a company or any organization in a setup, there are some people that are still very active, working, and wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn náà pẹ̀lú gbogbo working hard yẹn, wà ní pé they are not making it, nítorí pé wọ́n ṣì ń ṣe kí ni, wọ́n ń dí kòtò fún wọn. Nítorí ẹ̀ ló jẹ́ pé tí wọ́n bá nífá, tó bá gbàgbọ́ nífá, tó dẹ̀ ń fi ifá ṣe atọ́nà, ẹ̀yìn ẹ̀ ti rí ayé wá, á tètè mọ̀ ni. Nítorí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ifá is the voice of Olódùmarè, ohùn ẹnu Olódùmarè ni. Ọlọ́run Olódùmarè ni wá sọ̀rọ̀ fún wa, ṣùgbọ́n tó bá dáfá fún yàn, nǹkan táwọn babaláwo yẹn bá sọ, tó bá kì nífá, kò mọ̀ pé Olódùmarè ló ṣe kí ni, ló sọ. That is why tó jẹ́ pé ìran babaláwo gbọ́dọ̀ sọ pé òun sin ojú, ìran babaláwo gbọ́dọ̀ sọ pé òun lo ohùn mọ̀.
ìran babaláwo gbọ́dọ̀ sí pé òun ṣe kárí náà. Ifá tó o bá dá ló máa kì. Ibẹ̀ ni Ifá ti máa sọ̀rọ̀ nǹkan tó ń ṣe kíni tó ń ṣe ẹni yẹn ohun Olódùmarè ni. Ibẹ̀ ni Ifá dẹ̀ ti máa sọ solution tí Olódùmarè ni. Ẹlòmíì lè sì wú, wọ́n lè rí nǹkan tó jẹ lénìí, wọ́n lè rí nǹkan tó mu, wọ́n lè rí bóyá ibi tó ti ń bọ̀ nǹkan ló ń ṣe ìyẹn ò ní ìpè kó o ti rò pé o ti rí solution. There is difference between seeing what the root of the problem yàtọ̀ sí pé how do we solve that problem. Ìgbọ́n ká má lọ síbẹ̀ ká padà sí nǹkan tá à ń sọ. Ó ní pé àníyàn wá bẹ̀rẹ̀ sí gbẹ́ gbogbo iṣẹ́ tó wá ń ṣe ojú tí kò tó. Èyí tó túmọ̀ sí pé ẹ mọ̀ pé èyí tí mo bá fàyọ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀wọ̀n pé kò ń ṣe èèyàn kan ló ń ṣe. Ọwọ́ orí ẹ̀ ni nítorí ó ti lọ gbẹ́ kòtò fún ẹ̀ jù. Tó bá kàn mú ṣe tó má jẹ́ tó ń sọ pé nǹkan ló ń ṣe. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn gan àwọn àbúrò lẹ́yìn ẹ̀ wọ́n lè ti lówó jùlọ. Ìyàwó ilé ẹ̀ tó jẹ́ kó rẹ̀ kó máa bọ́gbọ́n lè dín ọ̀la jùlọ. Tó wọn lè máa ṣiṣẹ́ ká máa work hard. Gbogbo nǹkan láyé yìí orí oníkálùkù orí ẹ̀ ni ọwọ́ orí ẹ̀ ló wà. Àárín wa lọ dáfá wọ́n á sọ pé kó rúbọ kó ṣètùtù wọ́n á ta gbogbo nǹkan nígbà fún wọ́n ta gbogbo nǹkan bọ̀ fún gbogbo èṣù. Gbogbo nǹkan tó rúbọ sí Jésù yẹn èṣù sọ́ọ̀dì nípa ìjọba ìràwé nígbà ó lọ bá fi díkòtò òfin lórí ọ̀run. Àárín náà wá bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí. So èyí tó túmọ̀ sí pé ẹlòmíì tí kò tó òfò ọ̀bà dín lóde ọ̀run ó ṣeé ṣe kó má ṣe kíni kó má ṣe àṣeyọrí. So nítorí ìdí èyí orí jẹ́ ohun pàtàkì tó jẹ́ pé ìṣẹ̀dá àwọn ọmọ ènìyàn ọwọ́ Olúwa ló wà. Nítorí ẹ̀ wọ́n ní ibi tí orí bá máa dé orí á ṣe kíni á débẹ̀. Orí jẹ́ ìṣòro bájà. Èèyàn lè lẹ́lòmíì táwọn àwọn pé eléyìí orí ṣe dá nìyẹn. Ẹni orí ṣàdá orí ṣe dá wọn nìyẹn. Ọ̀rọ̀ ni tẹ́gbẹ́ tí wọ́n bá ń bàjà ẹni ẹ̀ ń ṣe kíni ààrẹ ló ṣe. Ẹ jẹ́ kọ́rọ̀ wa lóye o torí àti ìrìn àjò lẹ́jọ́ bẹ́ẹ̀ tí bá kú àtúnkẹ́ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Ṣẹ́rí òwe Yorùbá táwọn èèyàn máa sọ pé akúnlẹ̀ àyàn pé adélé ayé tán kò tún pọ́n ni ìpínlẹ̀ kò ṣe padà lọ́yàn èyí tó ti yan yẹn àbí kò ṣe kí ni kò tún ṣe. Ifá ló tẹ̀lé máyàn tún ṣe nítorí pé Ọ̀rúnmìlà kọ̀ọ̀kan òun ni ẹlẹ́rìí ìpè ìgbà tó Olódùmarè tó fẹ́ dáyàn Ọbàtálá ní alápọ̀n tó mọrí èèyàn tó bá ti ṣẹ̀dá èèyàn kan wọ́n wá kúnlẹ̀ síwájú Olódùmarè wọ́n á yàn. Ọ̀rúnmìlà wá jókòó sẹ́nu Olódùmarè ibi kejì Olódùmarè ó lè gbọ́n ṣe ń yan ìpín yẹn òun ni ẹlẹ́rìí ìpín yẹn. Jẹ́ lóye jẹ́ pé kò sí nǹkan tí yàn lè yàn láyé Ifá ti mọ̀ ìwọ tó bá yan burúkú ó mọ bó ṣe máa yí burúkú yẹn padà sí rere. Bí wọ́n ṣe ń pe Ọ̀rúnmìlà ní atúlé ẹni tí ò sunwọ̀n ṣe. He who change bad fortune to good one. Ẹlẹ́rìí ìpín witness to man's choice of destiny. So Ọ̀rúnmìlà jókòó gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ìpín lórí bí ìlú bá ṣe yàn. Ó lè rí pé kò sí nǹkan tí yàn fẹ́ ṣe láyé àbí kí yàn tọ́fà lọ. Òun ló máa yí ìpín burúkú padà sí rere. Òun ló máa jẹ́ kan pé nǹkan tó yàn báyìí ló ṣe yan má kánjú ọ̀la àárọ̀ ni o ọ̀la ọ̀sán ni o ọ̀la alẹ́ ni o. Nítorí oníkálùkù ló ṣe kíni ló kúnlẹ̀ ló yan ìpín. Orí náà la tẹ̀lé pè ní kíni ìpín. Ká gbọ́ bí Ifá ṣe wí nínú Odùfà Obì lọ́ní. Ifá ní iṣẹ́ mẹ́ta ni wọ́n ń fọmọ orí odó ṣe. Wọ́n á forí ẹ̀ gúnyán, wọ́n á fìdí ẹ̀ gún òògùn, wọ́n á fa gbèdégbèdé méjèèjì ẹ̀ tilẹ̀kùn dọ́yìn. Adífá fún oríṣẹ́kú tí ìṣọmọ Ògún, abù fún orígbèrè tí ìṣọmọ Ọ̀já, ajá fún orí adẹ́tù àbí àpẹẹrẹ tí ìṣọmọ bíbí inú àdán mérè gùn. Báwọn mẹ́tẹ̀ẹ̀ta ń ti pọ̀lé ọ̀rọ̀ bọ́ wa yín wọ́n náà kàrà ńlẹ̀ o ẹbọ ni kọ́ bá a mú ṣe. Ìjẹ́ èmi ò mọ bí olórí gbé yan rí o mo bá lè yan tèmi. Èmi ò mọ̀ bí àgbà pẹ́ gbé yan rí o mo bá lè yan tèmi. Ẹ̀yin mọ bí olórí gbé yan rí ẹbọ lẹ ò ṣe. Ẹ̀yin mọ bí àgbà pẹ́ yan rí o ẹbọ lẹ ò ṣe.
ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí fàyè ifá yẹn ní iṣẹ́ mẹ́ta ni wọ́n ń fọmọ orí odó ṣe. Wọ́n á forí ẹ̀ gùnyán, wọ́n á fìdí ẹ̀ gbóògùn, wọ́n á fi agbedegbéjé méjèèjì ẹ̀ tilẹ̀kùn dọ̀yìn. Ajá foríṣẹ́kú tí ń ṣọmọ ògún. Oríṣẹ́kú nígbà ìwáṣẹ̀ ó fẹ́ wá sóde ìsálayé, ó wá lọ bá Àjàlá Alámọ̀. Àjàlá Alámọ̀ ló ti mọ orí pé ó yá oníkálùkù bá fẹ́ lọ sóde ìsálayé á lọ sọ́dọ̀ Àjàlá Alámọ̀ á lọ gbé orí ẹ̀. Ìgbà tó ríṣẹ́ kú ọmọ ògún débẹ̀, Àjàlá Alámọ̀ bẹ̀rẹ̀ pé nítorí iṣẹ́ tó ní ṣe látàárọ̀ ìwé òjẹ́ sanwó pín fún nǹkan tó jẹ́ pé ìka tẹ́ ọpẹ́ ṣètò òun sanwó pín fún oríṣẹ́kú náà òun ojújọ ọmọ ògún. Owó wo lẹ́fẹ́ gbà lọ́wọ́ iṣẹ́ ẹ̀mọ ògún bàbá òun ni. Àjàlá Alámọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ bá bàbá ẹ̀ náà sọ pé òun fẹ́ gba owó pín ni. Ó tún dọ́dọ̀ bàbá ó ní ògún níṣẹ́ Àjàlá Alámọ̀ ògún ni òun jíjọ ògún lákàáyé. Ìgbà tí wàhálà máa bọ̀ Àjàlá ló yá gbórí oríṣẹ́ kọ́ ọmọ ògún ó gbórí ó kọjá sóde ìsálayé. Orí mélòó ọmọ ìjà náà òun náà fẹ́ sanwó pè ó gbé orí ẹ̀ ó kọjá sóde ìsálayé. Àbàpẹ̀lẹ̀ tí sọmọ bíbí náà àtọmọ ègún ìgbà tí ẹni bẹ̀ tán béèrè owó lọ́wọ́ ẹ̀ ìyẹn ẹjẹ́ kùn lọ ìgbà tó máa délé tó máa sọ̀rọ̀ bàbá ẹ̀ ní àwọn dá o ó yá gba tọrọ ẹ̀ kó mú lọ tó bá mú lọ. Àjàlá mọ̀ pé ilé má lè dá ilé tó fún òun ní owó rẹ̀ ó bá mú igi ó bá bẹ̀ síbi gbogbo orí yẹn tó bá lu ilé ìbára ó lè tùká á ní ọdún yẹn ó lè dàgbà tó bá lu tọ̀hún á túká tó bá lu tọ̀hún ó wá débi ó lù kó kò ṣe kí ni kò túká ó ní orí ilé gan-an ni kò ṣe kí ni kò gbé lọ sí àwọn àbẹ̀rẹ̀ ọmọ bíbí náà lọ́mọ ègún lọ tó lórí yẹn. Èyí tó túmọ̀ sí pé ó ti fi owó ra ogbó, ó ti fi owó ra atọ́, ó ti sanwó onípín. Ìgbà tó délé ayé kò pẹ́ títí oríṣẹ́ kọ́ ọmọ ògún ó ṣe kí ni ó kú ó lọ. Orí mèrè ọmọ ìjà náà ṣe kí ni ó kú lọ. Orí adẹ́tọ̀ àbígbà pẹ̀lẹ́ tí sọmọ bíbí náà lọ́rùn ló wá gbó ló tọ́. Èyí tó túmọ̀ sí wípé èèyàn ní láti sanwó ìpín, èèyàn ní láti yan ìpín gbogbo nǹkan ló ní ètò nítorí ẹ̀rẹ́ jẹ́ pé ẹlẹ́lòmíì ẹ̀gbọ́n ni o àwọn àbúrò bá ṣe kí ni wọ́n á ti kú òun jẹ́ ṣùgbọ́n láyé bí oníkálùkù ṣe yan orí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tó ní oníkálùkù dẹ́ èèyàn ìpín ò ṣe kí ni kò papọ̀ kádàrá ò papọ̀ bí bá ṣe pọ̀ tó yìí bí omi kádàrá ò ṣe kí ni kò papọ̀ gẹ́gẹ́ bí bá ṣe jẹ́ kárí kọ́. Èyí tó túmọ̀ sí gbogbo tí wọ́n bá ṣe láyé ọwọ́ orí ẹ̀ ló ṣe kí ni ọwọ́ orí ẹ̀ ló wà. Èèyàn gbúdọ̀ máa bọ orí yẹn kó máa tọ́jú orí yẹn tó bá ń ṣèwúre nídìí orí yẹn náà máa ṣe kí ni orí máa ń gbèyàn ní o. Obìnrin méjì tó wà tí kan rọ́kọ gidi fẹ́ tí kan rí tí kejì rọ́kọ gidi fẹ́ ẹni tó rọ́kọ gidi fẹ́ kó má rògbò bóyá ìwọ ló perfect jù ọwọ́ orí oníkálùkù orí á máa ti ẹlòmíì báyìí orí wo ni tí wàá ti kù tì ọ̀rọ̀ mi ìrọ̀jú orí bá gbèyàn tó rí farabalẹ̀ fihàn èèyàn á débi tó fẹ́ ṣe kí ni tó fẹ́ dé. Mo ṣe ní ìwúrí pé orí wa dúró tì wá o orí wa dẹ̀ gbè wá orí wa gbìbọ̀ àríbá ti ṣe àárọ̀ náà nípa àríjẹ àrímu nítorí ìdí èyí orí làbàbọ̀ ká sì tún ṣe kíni ká sì tún bọ̀ òrìṣà o nítorí orí náà àgbà òrìṣà ni ọ̀rọ̀ mi òun ló dá àwọn òrìṣà tó kù ó dá Ògún ó dèrè ó dọ̀yà sílera ó dá Ṣàngó sí Kòso ó ṣe dáwọn ọ̀rọ̀ nìyẹn. Orí wa gbè wá ajẹ́kánípa ti ṣe orí wa jẹ́ kí á lò ọ̀nà ìtọ́ orí wo ní kò ní pàbọ̀dé orí wo rẹ̀ ní padà lẹ́yìn wa nítorí wọ́n ní pàṣípàmbala ṣíkí ajíbá fún orí tí ó máa ṣòwò bì kíkó tó kórókóró orí olóbì ní ṣẹ́gun òkúròkúrò orí olóbì á máa ṣẹ́gun òkúròkúrò orí olóbì ní rírè òkúròkúrò ìgbàlá máa rírè o. ẹ jẹ́ kọ́ra wa lóye o torí àti ìrìn àjò lẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àtúnkẹ́ sí ẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Ẹ ṣe orí bíbọ tí èèyàn bá fẹ́ borí ẹ̀ kò ń ṣe pé wọ́n kàn ní borí mo lè jókòó mo ń borí múra o. Èèyàn ní ẹ̀tọ́ láti béèrè lọ́wọ́ Ifá pé ìwọ Ifá kí ni orí mi yìí gbà tí mo fẹ́ fi bọ́
nítorí ẹni tó rí ẹ̀ bá gba adìyẹ àbí tó rí ẹ̀ gbẹja tó lọ ra àgbò ó ra àgbò yóò fi ṣe sàárà fẹ́nu aráyé ni o nítorí nǹkan tí orí èèyàn bá gbà ewúdọ̀ ṣe kí ni ewúdọ̀ fún nítorí ẹ̀ nídìí èyí tó yẹ pé táwọn babaláwo bá fẹ́ ní lọ́bọ̀rí ẹ̀ wọ́n á máa sọ fún yín pé orí ẹ̀ tó fẹ́ bọ̀ yìí kí ni orí yẹn ṣe kí ni kí ló gbà orí yẹn gbà mí ó lè jẹ́ obì orúkọ tí omi tútù ló máa gbà tó bá fún un nígbà yẹn nǹkan tó bá fẹ́ ṣe kí ni á bọ̀ sí ṣùgbọ́n tí o bá ti lọ fún ní nǹkan tí ó gbà kó lọ ra màálù tó jẹ̀gbà èèyàn lè lérò púpọ̀ kó o pé nǹkan báyìí lórí mi gbà kó o fún níyẹn kó o tún wá ra nǹkan míì extra pé kó lè ṣe kí ni kó lè kárí ọ̀tọ̀ ṣùgbọ́n nǹkan tó rí bá gbà lágbọ́dọ̀ ṣe kí ni lágbọ́dọ̀ fún so nǹkan tó rí bá dẹ̀ gbà ni wọ́n fẹ́ já bọ́rí wọ́n fẹ́ ẹ̀tù bọ́rí wọ́n fi pẹ́ yẹ bọ́rí àwọn tó bàjẹ́ yẹ bọ́rí bọ́rí wọ́n fẹ́ ẹran àgbẹ̀ bọ́rí nǹkan tó rí bá ṣe kí ni tó rí bá gbà ni ṣùgbọ́n kò wá sí nǹkan tó rí bẹ́ gbà nípa bíbẹ̀ ẹ̀ tí ò ní sí obì orógbó ọtí omi tútù dì nínú ẹ̀ so ọlọ́run Olódùmarè á jẹ́ kí olúwa kó ṣe kí ni ó gbọ́ ìwúre ìbá kan ní ìwọ́n ran lókun nǹkan ti ta lílo èkó jẹ̀bú òkú òrùn kó babaláwo oníjábórí onítìtọ̀lé ọ̀rùbọ̀ wáyé wọn ló kàrá ilẹ̀ ẹ̀jọ́ tó máa ṣe ìjẹ́nìní ni wọ́n lówó lọ́wọ́ àkàrà orí ìyìn ata mímọ́ wọn àkàrà kíkọ́ ni wọ́n kọ́lé láyé àkàrà orí ìyìn ata mímọ́ wọn àkàrà ṣíṣẹ́ ni wọ́n ń ṣẹ́gun láyé àkàrà orí ìyìn ata mímọ́ wọn àkàrà gbogbo nǹkan tí a bá ń ṣe lóde ìṣàlàyé tí yàn fi ń ṣe oríire ẹlẹ́dàá wa á kà á mọ́ ọ́n bí bá ti ṣe àárọ̀ náà gbígbà. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfikún kẹrẹ sílẹ̀ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́.